fi Kùránì ránṣẹ́ sí wa. Nítorí pé Ọlọ́run fẹ́ káyà wa mùsùlùmí bàjẹ́. Ilé ẹlòmíì tó bàjẹ́ Kùránì lè sí mẹ́. Kitabu karimu muhkamu biniyahina. Bẹ́ẹ̀ni. Àwa kúrìnà fúnni fi olómi wà ní kímẹ́tì. Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Onídàpọ̀ ilé wa ló ṣàlàyé. Ó gbọ́dọ̀ gbélé ayé rẹ bí ẹni ò ní ìmọ́lẹ̀, ẹni tí ìmọ́lẹ̀ ò sí lára rẹ̀, bí ẹnìkan tó pọ̀ dáwà ní òkúlùtù tó pọ̀ ṣùgbọ́n tí ò ní ìmọ́lẹ̀ lára. Kitabu karimu. Bẹ́ẹ̀ni. Muhkamu biniyahina. Gbogbo àwọn tí wọ́n bá nábì lọ ayé tí wọ́n fi gba wájú tó tọ́ wọn fi kú òní wọn tàn ní pé wọ́n gba Kùránì gbọ́. Mo sọ́jọ́ ní àwọn mẹ́wàá wọ́n fún wọn ní sátífíkẹ́tì àlìjẹ́nà báyìí. Wọ́n sọ fún ànábì bí sọ fún wọn pé látàrí al-mubashshirina bil jannati. Humul 'ashara mẹ́wàá ni wọ́n. Àwọn mẹ́wàá yìí ni wọ́n fún ní sátífíkẹ́tì àlìjẹ́nà látàrí ẹ̀yìn. Bàbá àwọn yẹn kí o, bàbá àwọn yẹn wọ́n kí o, bàbá àwọn yẹn ẹsẹ̀ dáadáa fún ìtẹ́ tí ń ṣe bọ̀ wá, tó bá wọ́n yẹ mọ́ ṣe é mọ́, ààrẹ yìí ti wà ní jẹ́nà látàyè. Kitabu karimu muhkamu biniyahina. Hawa kulla fannin fi ulumin wa hikmatin. Àkọ́kọ́ náà wọ́n mẹ́rẹ̀ wá. Abubakar Siddiq radiyallahu ta'ala anhu. Abubakar Siddiq tó jẹ́ ọwọ́ ọ̀tún ànábì. Ibi kan ti dákó ṣe ọlọ́wọ́ níyàn ọkùnrin ẹ̀yẹ̀ kan ti rọ̀. Ó lé wá ní ìyẹn rẹ̀ kí ìyẹn kú. Àwọn tó ń dání kan sáyé ronú. President Nàìjíríà kan ó gbàgbé. Ó gbọ́dọ̀ lẹ́ni tá a kọ́kọ́ bọ̀rọ̀ sùn. Kódà bá tiẹ̀ ní ọ̀rẹ́ tó ṣe gbé ọ̀rọ̀ wa gbọ́dọ̀ má bàbá ìlú rẹ̀ kọjá. Ó ní ó lẹ́ni kan tá à ń pè pé bóòlù ọ̀rẹ́ ti rí. Hawa kulla fannin fi ulumin wa hikmatin. Hawa kulla fannin fi ulumin wa hikmatin. Abubakar Siddiq radiyallahu ta'ala anhu. Òun àkọ́kọ́ ẹni tí wọ́n fún ní sáfíkẹ́tì àkànnà pé látàlẹ́ ìwọ́jú àìjẹ́nà jẹ́. Ìjọba mọ̀ orí ọmọ ṣe àwọn ìfọ̀ àìjẹ́nà. Hawa kulla fannin. Ẹlẹ́kẹ̀ẹ́ni. Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu. Umar bin al-Khattab ìkejì Abubakar lónìí. Ajagun ẹ̀sìn náà àwọn abálòkúta nínú ẹ̀sìn lónìí. Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu. Wọ́n fún sáfíkẹ́tì àkànnà pé ìwọ àlòkù ẹ̀jẹ̀ náà. Látàlẹ́ ọdẹ méjì. الثالث عثمان بن عفان رضي الله تعالى عنه. Umar bin Affan aláìkẹta ni wọ́n ní nínú àwọn tí wọ́n fún sáfíkẹ́tì àkànnà dá lọ́wọ́ wọ̀nyí. علي بن أبو طالب. علي بن أبي طالب وجنبه زبير بن العوام. زبير وعوام وجنبه سعيد بن زيد. سعيد وما زيد أبو وجنبه عبيدة بن حراش.
kí ni wọ́n bá débi tí wọ́n fi fún ẹ ní sáfíkẹ́tì àlìjẹ́nà. وحسبك أن المصطفى قال عندما Osman lónìí yún anábì ló kọ́ fún. Sallallahu alaihi wasallam. ما ضر عثمان ما ضر Ẹlẹ́kẹ̀ máa wọ́n. سعيد بن رماس رضي الله تعالى عنه. Ṣáìdù ọmọ wàkọ́ọ̀sì olùlẹ̀kẹ̀ wa. Àwọn bíbẹ̀ wá kí ni wọ́n ṣe fún fọwọ́ kọ́lọ̀ tó sọ fún ọ pé ẹ̀ẹ́dà sáfíkẹ́tì àlìjẹ́nà látàrí. Àwọn sọ fún ẹ pé òye láti dáná látàrí. Náà ni wọ́n tó ti. صلى الله عليه وسلم. وقال تعالى اهبطوا من ريادكم جميعا فإني مرسل خير نحفة. Àwọn mẹ́rin wá yìí ni wọ́n gba sáfíkẹ́tì àlìjẹ́nà nínú tí wọ́n kọ́kọ́ fi rí i wípé wọn fi Al-Qur'ani lẹ̀. Ibẹ̀ ni wọ́n tún ṣe pé fi rak'atin wahdaha qad tamma Al-Qur'ana. Láka ìlọ̀kan ni wọ́n kí wọ́n sì fi rí Al-Qur'ani ìbáyẹ̀ ni. من الأئمة في الإسلام أربعة في ركعة وأداء قد تم قرآن. أبو حنيفة نعمان كذب الجبين تميم داري ثم عثمان عفان. Àwọn àfá àwọn bá tọwọ́ bọ̀ Al-Qur'ani bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ilé ìkú àyà. Wọ́n tọwọ́ bọ̀. من الأئمة Nínú ọ̀dọ́ wọn sáré àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Ànábì Muhammad. في الإسلام أربعة. Wọ́n máa dárúkọ àwọn àfá mẹ́rin tó ṣe ìgbé tí wọ́n fi lo ayé wọn ní Al-Qur'an. في ركعة واحدة قد تم قرآنا. Wọ́n ní nǹkan míì wọ́n bèèrè lọ́wọ́ Aisha radiyallahu ta'ala. Wọ́n ní kó sọ ọ̀rọ̀ Ànábì fáwọn. صلى الله عليه وسلم. Wọ́n ní khuluquhu Al-Qur'an. Kalamuhu Al-Qur'an. Wọ́n ní ọ̀rọ̀ Ànábì Qur'ani ni. صلى الله عليه وسلم. Ìwà Ànábì Qur'ani ni. صلى الله عليه وسلم. Wọ́n ní wá tí ẹ ti. في ركعة واحدة قد تم قرآنا. في ركعة واحدة قد تم قرآنا. Àwọn mẹ́rin ni wọ́n. Wọ́n sì ní bí ìrìn àjò ayé wọn ti rìn bọ̀ wọ́n ti rìn bọ̀ wá. أبو Wọ́n حنيفة ní bí ó dé kú dé. Wọ́n sì ní tí wọ́n ṣe fọ́lọ́ tó ń kan òfin parẹ́. Ká fún yàn ká ní kí màlẹ́kà wá kó wá fún yàn ní sátífíkẹ́tì àlìjẹ́nà látàrí. Bá a ti lọ ṣe graduation sùkúlù. Wọ́n wá lọ pín yàn sátífíkẹ́tì gbé tọ̀ gbà. Ó bá wọn kí ló bá wọn kí ló. Àlọ́ ìjẹ́nu. أبو حنيفة Bẹ́ẹ̀ni. نعمان كذب الجبين. Nínú àwọn mẹ́rin tó ṣe pé lórí láka ẹ̀rọ kan wọ́n máa kí Al-Qur'ani. Wọ́n sì palẹ̀ kílẹ̀ tó wọn. Láka ẹ̀rọ kan. Àwọn mẹ́rin. Nínú ẹni tó lè ṣe kí wẹ̀ nínú ayé dànù ọ̀rọ̀ ìké oje. أبو حنيفة Ní tí ó ti máa rò pé nìkan jẹ́ pé ṣe òun lọ bèrè bèsè lọ́wọ́. أبو حنيفة Ní tí ó ti máa rò pé kí ló tún kan lọ ayé òun. Àwọn ẹgbẹ́ àwọn ló ti tàbí lága yìí. أبو حنيفة Irú tó sọ wọn ló mú wọn yìí wọ́n ti kọjá lára wọn. أبو حنيفة Rahman. نعمان كذب الجبين. Abu Hanifa nínú àwọn ìmáàmù mẹ́rin darí. Òun àkọ́kọ́ lórí rákà ẹ̀yọ̀ kan a máa ka odidi Al-Qur'ani pẹ̀lú Fatiha. Abu Hanifa. أبو حنيفة Bẹ́ẹ̀ni, نعمان كذب الجبين. wọ́n ní Abu Hanifa tó bá bẹ̀rẹ̀ sí ní kìlọ̀ báyìí yóò wá dàbí igi. Àtà tó já sí gbogbo ayé nígbà tí wọ́n máa rí bí pé kéèyàn dúró ní wà lò kan báyìí. Wọ́n á bèèrè lọ́wọ́ ẹ̀gbẹ́ kí ni sábàbí. Ó ní tó bá ń kírun lọ́wọ́ èèwọ̀n ẹni tó bá tó sẹ́gbẹ̀ẹ́ ẹ̀rù lọ́tún
òun ọmọ ẹni tó dún sẹ́gbẹ̀ẹ́ òun ló sì torí pé òun gbọ́ lẹ́nu àdẹ́kọ̀ọ́ Muhammad. صلى الله عليه وسلم. ó ní pé ẹni tí ìrun rẹ̀ pé ìláyé òun ni ẹni tó ṣe pé kò rí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tún nígbà tí bá ń kírun. kò rí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òsì nígbà tí bá ń kírun tó bá ti gbé lulu wa ẹni kan wá ló sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ bóyá mélòó ni àbí mélòó kọ́. Abu Hanifata. bẹ́ẹ̀ni. Nu'man kalamu Jubayr. wọ́n ní máa àrọ́tù máa ká lè fi ṣìmáàlì wáyà mí. Ajabakum Allahu al-Karim. lamma kuntu fi salati. nígbà tó bá bẹ lórí òun mẹ́rin tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tún òun mẹ́rin tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn sí. òun ti máa ń ṣe bẹ́ẹ̀ bọ̀ mọ́tò arba'in sana. 40 years lòun ti kí bọ̀ bẹ́ẹ̀. Abu Hanifata. kúrẹ́nì tó bá ní tó mọ ilẹ̀ mú bí o. Abu Hanifata. àwọn àyíká náà la gbàgbé rẹ̀ ní ẹ̀sìn. ìwọ sì fẹ́ kú nínú ayé kó fẹ́ kán gbàgbé ẹ̀ kúrẹ́nì tó yẹ kó máa lò ó ló pàtì yìí. Abu Hanifata. òun náà pè nínú ọ̀rọ̀ Nu'man kalamu Jubayr. òun dáadáa orúkọ rẹ̀ lápẹ̀ nínú ìmáàlù Abu Hanifa. Abu Hanifata. nítorí tó jẹ́ tẹ̀kíkùn alùwáràrùn alìjẹ̀lẹ́lù sọ̀hábíyù. Ajabakum Allahu al-Karim. sàábẹ́ tó yẹ ní Abu Hanifa. Abu Hanifata. bẹ́ẹ̀ ni wọ́n yìí. Nu'man kalamu Jubayr. ẹni kejì ní Ibnu Jubayr. ẹni tó pè ní Ibnu Jubayr. orúkọ súnmọ́ rẹ̀ gángan Sa'idu ní jẹ́. bàbá tó bí làpẹ̀ ní Jubayr. bàbá tó bí Jubayr máa ń pè ní Hishamu. Nu'man kalamu Jubayr. bóyá yóò máa yìí. تميم داري ثم عثمان عفانا. Ibnu Jubayr, Sa'idu bin Jubayr, àfàlàyé. àfàlàyé àwọn tí wọ́n bí sàábẹ́ ńlá ni wọ́n. òun wá jẹ́ ẹni tó jẹ́ olùsílọ́run ìyàtọ̀. lórí rákà kan àwọn abáyọ̀ ìdí àwòrán. ó lè mélòó. تميم داري ثم عثمان عفانا. تميم داري ثم عثمان عفانا. Tàbíìmù Dáríyù, Tàbíìmù kọ́tà orúkọ rẹ̀. Dáríyù ọmọ ìlú rẹ̀ ní jẹ́ Dárí. Ní Kúfà. Tàbíìmù òun náà máa kírun rákà ẹyọ kan yóò sì yàn pẹ̀lú odindi Àlùkùránì láti tí alẹ́ bá ti mọ́ bọ́ bá ti kí sáà ìtàn báyìí. Sọ́là Subha bí wùdú ìṣá yìí. Wọ́n sọ àgbáyé ní sọ́là láti bí ogójì ọdún ló ti fi àlùwàlá tó fi kí ìṣá yìí ní fi kírun àṣùbà. Torí pé ó ní odidi ogójì ọdún lòun ò ti fún gbà wọn. تميم داري Àwọn olùsílọ́wọ́ òdodo rẹ̀ tí wọ́n mọ Àlùkùránì tí wọ́n sì lò dáadáa. ثم عثمان عفانا. Allahu Akbar. تميم داري ثم عثمان عفانا. Wọ́n àtàwọn ẹni ọlọ́run ní ẹ̀rú sì bà mí àyàmídá mo làwọn lọ mo là wà. أين نحن من أخلاق السلف؟ ابن ملاوة ملاوة ملادتو ملادكنا بتاعي. تميم داري سيدنا. ثم عثمان عفانا. nítorí nínú mi máa ń wá mọ́ṣáláṣí ó wà àsìkò tí lọ sọ́jà sásìkò tí wọ́n kírun jíwà. lásìkò yẹn máa ń waste time. àsìkò tó ń gbọ́ wá sí àsìkò náà ni wàá fi bá ti sí tiẹ̀ bá tí ò mọ̀. تميم داري ló jẹ́ lọ́nà sẹ́yà. ثم عثمان عفانا. bẹ́ẹ̀ni ọmọ yìí. تميم داري ثم عثمان عفانا. ẹnikẹ́ni ní Usman Affan bàbá olówó tó ráyè tọ̀lọ́. bàbá olówó tó ráyè tọ̀lọ́.
ẹni bá lówó lọ́wọ́ tó ráyè lọ́rọ̀ ó lò sí ká ní nǹkan kò ní kankan kò ní pa àgbẹ̀yẹ jọ̀wọ́ yìí. Tẹ̀mí ìmọ̀dé kí ló ní ọ̀nà àfààná. Abdulrahman bin Auf nínú àwọn tí wọ́n ní owó tó kọjá àlà kọjá kan bẹ́ẹ̀ nígbà táwọn nìkan fẹ́ dèrè ó fẹ́ dèrè ebi pa náà sáré. káwọn ló fún yàn sáré ní ìdàgbẹ́ náà wọ́n yàn wọ́n ṣe níbẹ̀ yìí. wọ́n á pè yẹn ní sírù ṣe ẹ̀rọ wá ní dáadáa ó kàn sára ṣe wù ní. wọ́n á pè yẹn ní wà sírù ṣe ẹ̀wọ̀ dáadáa o. wọ́n yàtọ̀ sí lọ́dọ̀ pé sí ìkùdé bàbá kan lọ́wọ́ bàbá kan ti fi gbogbo ẹnu mú ti. Tẹ̀mí ìmọ̀dé àwọn mọ́ṣáláṣí àbíjọ́ náà o. Fúnná fi máa nà àfààná. ó náà bá ń bọ̀ ní mọ́ṣáláṣí yóò wá gbé sí ní bẹ̀rẹ̀ kan sọ̀rọ̀ báyìí. yàtọ̀ máa fàlù bí nẹ́sìwá. Tẹ̀mí múdàrí jọ̀fún máa ọ̀fẹ́ máa nà àfààná. sáré kan lọ mú bàtà ó wà lọ mú bá Abdulrahman bin Auf. ẹsẹ̀ bàtà kan ó kalẹ̀ fún ẹ Abdulrahman ní tíòsì ó lọ́jà kan ló dé ẹ̀ báyìí báyìí ọjà ìjẹ́nẹ̀ lẹ́yìn. wọ́n wá ẹni tó fẹ́ tà fún wọ́n sì máa kówó tí ojú ọ̀nà tẹ̀sí ẹ̀yìn lẹ́yìn náà sí ẹ̀yìn fẹ́ ra ọjà ìjẹ́nẹ̀. Abdulrahman bin Auf rọ́jà ń bá ọ̀tá wọ́n ní kílájà náà wí fún mi wọ́n ní bàtà náà ní àwọn ìfẹ́ tà bàtà rẹ̀. Alábàáyé àwọn òwe owó ti dá. Alábàáyé kábàkà. Bẹ́ẹ̀ni. Ó ní ẹsẹ̀ kan sí ṣe méjì. Ẹsẹ̀ kan ṣé o sì kódà síkírítìrì ni wọ́n rán o. Bóun bá lè rí ta òun ṣàgbákò líle lónìí. Ẹni bá túra yóò ṣàgbákò. Tọ́lá ní àgbà náà. Èló ní ó ní £2,000. Ó lóun kúrò àbàtà lẹ́nu ní £3,000. Tẹ̀mí ìmọ̀dé ثم أثمان عفانا تميم دارج ثم أثمان owó náà máa gbẹgbẹ yìí ó bá tún bàtà kejì wá ó wà mú fún Abdulrahman bin Auf. Ànábì ní síkírítì ní ìtúlẹ̀ lẹ́yìn náà ní kọ̀ọ̀rọ̀ ni o kì í sọ̀rọ̀ bàbá o bàtà kejì yìí wọ́n ní kápá náà àmọ́ déédé owó tá a tàtà kọ́kọ́ òun ni agbọ́dọ̀ ta ìkejì sábà bẹ́ẹ̀ méjì ló pè fún tẹ́lẹ̀ ní ẹ̀tọ́ sọ ẹgbẹ̀rún mẹ́ta òun náà bá sọ ní ẹgbẹ̀rún mẹ́ta. Tẹ̀mí ìmọ̀dé ìtù fún ọmọ fìlànà àfààní. Ẹ̀yẹ́ bá kálẹ̀ ní pé ó bá tẹ̀lé ẹgbẹ̀rún mẹ́ta ó lè ẹgbẹ̀rún mẹ́fà kọ́ nù. Ó ṣe mú lọ́dọ̀ yìí wá ní àkún tó bá tún níbẹ̀ gbà náà òun tún bẹ̀ ẹgbẹ̀rún kan lé ó lè ẹgbẹ̀rún mẹ́rin. Tẹ̀mí ìmọ̀dé ìtù fún ọmọ fìlànà àfààní. Báwo ló ṣe ṣayé ti ẹlọ́dọ̀ àpá rẹ̀? Àwọn ṣé mo lẹ́jọ́ lójú. Ẹni àwọn ò tẹ̀ jọ lójú. Báwo làwọn ṣé mo lè ṣe jọ lójú? Báwo làpá rẹ̀ ó ṣe jọ lójú? Báwo ni ìmọ̀mọ̀ rẹ̀ ó ṣe jọ lójú? ما يزرع الشر يحصد في نواقبه إدارة ولحصد الزرع إبان. Bàbá ọwọ́ ẹgbẹ́ pẹ̀lú méje. Nínú bá kú bàtà tó bá fọ́ ọ bá tún ṣe dáadáa. Àtàwọn bára sọ̀rọ̀ wà pàkẹ́. Ló bá tú bá bá dùdú dáa ló bá kó sí. Òun ò kúrò fẹ́ ní orí ọ̀rọ̀ káwá. Nígbà tó kúrò rẹ̀ nẹ́ẹ̀mí akọ̀rọ̀mọ̀kọ̀mọ̀ kúrọ̀. Ẹ bá pè ní nítorí lè mú tẹ́lú tó bá bá débi ẹ̀rọ ta bàtà. Tẹ́ bá ti pè mí kò sí tẹ́lẹ̀ náà àwọn alẹ́ yìí láti wò fún mi. Alẹ́ mi ní bàtà wo? Wọ́n ní bàtà yìí ni wọ́n wá tà fún mi lánàá yìí. Alẹ́ mi ní gbogbo bàtà tí wọ́n ní ní bẹ́ẹ̀ lé yìí tàkà kan náà yìí. Tẹ̀mí ìmọ̀dé ìtù
ثم عثمان عفان تميم دارج ثم عثمان عفان. Olóhùn ní bùkátà ni. Òun sì rí pé òun ò lè máa tọrọ ká. Ojú máa tì mú. Àmọ́ máa fọ olóhùn àlẹ́ nìyí. Ó ṣe é fi gba àwọn ẹ̀bà. Ó ṣe é fi rajà. Lòun ṣe é kọ́ mọ̀ kọ́ bàtà méjì tí wọ́n kọ́ bá báyìí. Èmi mo ní owó kọ́ yín lọ́ta. Débi ìmùdá ìtù. Bí mẹ́sì mẹ́ta ní ìlẹ́ta ni wọ́n fẹ́ náírà lọ. ثم عثمان عفان Àwọn àkámà mi kéré sí tiyín ló dàgbà òkè tí wá kéré. تميم دارج ثم عثمان عفان. Àlejò wọn kọ sí Abdulrahman bin Awf. Wọ́n ní barakallahu fika ya Abdulrahman bin Awf. Ó gbọ́ pé ní ànáyìn bó ṣe fi 7,000 ṣe sàárà. Àwọn ni wọ́n fún sáré ìdàlẹ́jẹ́ náà. Wọ́n dárúkọ ìmọ̀mù lè jẹ lórí òkú ṣe ní. ثم عثمان عفان. Ìyá àgbà ni pé àwọn ìyá àfa, àwọn ẹ̀kẹ́, kọ́ àwọn polówó àwọn àfa, àwọn ẹ̀kọ́ wọ́n pẹ̀lú. تميم دارج ثم عثمان عفان. Mọ́sálásí fáànù rán náà síbẹ̀ tó ní wọ́n wá tí wọ́n jẹ. Nítorí pariwo nígbà àwọn wá tí wọ́n jẹ ní fáànù èlò làkàlẹ́sà fáànù. Wọ́n fún ara rẹ̀ wọ́n wá gbé ọlọ́jà èlò. Àmọ́ Al-Qur'anul Karim, Al-Qur'anul Karim, gbogbo mùsùlùmí tó bá ti ní Kùránì wọ́n ti ní ayé tó lọ. Wọ́n àtẹ̀lé fẹ́ lò. Ànábì la tazulu qadama 'abdin yawma al-qiyamati illa su'ila bi'arba'in. Gbogbo ẹni wáyé kọ́lá wò náà bá bá Kùránì lára rẹ̀ tí ẹ bá. Èèyàn ló wà bí tí ẹ bá bá. Wọ́n wá ní tó bá dé kó lálẹ́ kíyámà ẹnìkan ò ní kọjá, ẹnìkan ò ní nù àlùjánnà. Wọ́n béèrè nǹkan mẹ́rin lára ẹ̀ lọ́wọ́. الأول أن يمرني فيما أفناه. Báwo ló ṣe lu ọjọ́ ayé rẹ sí? Wọ́n á ní bẹ́ẹ̀ dàgbẹ́ síbẹ̀. Tí wọ́n ṣe lọ́jọ́ tí kàkúrá yìí, wọ́n fún ara rẹ̀ gbé ó gbé yẹ̀ wò rí. Wọ́n gbé lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe lu ayé ẹ̀ sí? الثاني Bí màá fún náà rú tó yà lu ayé tán. Báwo sọ pé kì í tán? Nǹkan mẹ́jọ àti bí mi ò ní tán. Nǹkan mẹ́jọ tí ò sí ní fáyín kàrí sí. أعلمكم الله. Lọ́sí gbogbo ayé bá tán nǹkan mẹ́jọ lè ní tán. Táwọn sọ pé ò ní tán. Owó ó tán, ilé ó tán, ọmọ ó tán, ọkọ ó tán, ìyàwó ó tán, àbá ó tán, ọmọdé ó tán, ṣífù ó tán. كتاب كريم Bẹ́ẹ̀ni, محكم من يارنا bóyá yọ ọmọ yìí. أوى كل فن فيه علوم وحكمة Àtẹ́rì ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bẹ̀ lọ́wọ́ rẹ̀. وعلم ما عمل به Wọ́n ní ibi máa bí dàbí ìmọ̀ tó ní ìgbòho ti lò. Ìwọ́n tọ́lọ̀ fún àǹfààní láti ní mímọ̀ báwo ló ṣe lò ó sí. You have knowledge, you have experience, you have wisdom. You must make use of it. وكل ما استفيده كل يوم كل يوم زيادة من العلم. من العلم والسؤال في بحور فوائد. Ọgbọ́n rẹ̀ jẹ́ ní tí àwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ lára ẹ̀. Ángẹ́lì tí wọ́n máa sọ pé wọ́n ti pọ̀ tó àyè kankan la nípa ẹ̀ ọ̀kadà ìkọ́ lára rẹ̀. Kò wúlò. Jẹ́kọ̀ àwọn èèyàn máa sọ pé ọ̀tá sọ́sọ́. Ọ̀tọ́ ọ̀bá ti wúlò ọ̀tá sọ́sọ́ rò ó. Bẹ́ẹ̀ ọ̀bá ti wúlò ní ayé yìí ó. هوا كل فن Bẹ́ẹ̀ni, في علوم وحكمة àwa هوا كل فن في علوم وحكمة wọ́n ti rí al-ilmu bila amali kash-shajar
الثمر ọgbọ́dọ̀ ní ìmọ̀ kò sẹ́ni tí ò ní àlàtọ́nà ń gbà fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kódà ẹlòmíì ní àbòsí débi tó kọjá àlà wọn bá ń pín pòfẹ́sọ̀ tó gbà ètè ẹlòmíì máa lè pé ó lè lè tẹ́ tún wọn jí ìlú wọn bá ń pín dókítà tó gbà tó gbogbo ìmọ̀ lọ́nà fún ẹ̀ láyé olóyìnbó sì ní no knowledge is wasted. tó bá ti ní ìmọ̀ kan ọlọ́run fẹ́ kó wúlò fún ẹgbẹ́ ayé ẹ̀ èyí tó kù ní báwo ló ṣe máa transform ẹ̀. Am I communicating? ببالي وحيدي هذا في قولي وكونك إجاب عينك يسير ọgbọ́dọ̀ ní ìtọ́ bá ní ọgbọ́dọ̀ máa ná jẹ́ káwọn èèyàn máa pẹ́ tó ní ìwọ ṣàǹfààní ẹ̀fàyẹ. náà نعم وحيني العلم بلا ثمن كالنور كالدجوي النبي صلى الله عليه وسلم. نعم gbogbo tó o bá ní tó o bá ti lò ó yóò kúrò wá kò sí inú mọ́lẹ̀. ببالي وحيني سادة في قولي فتى ẹlẹ́kẹta muhammadu ibìyẹn iná kíta sábà wù dúkìá tó ní owó rẹ̀ tó ní ibi ò ti rí wọ́n bí ọ̀hún. wà fi máa fọ́tọ̀ báwo ló ti ná báwo ló ti ṣe é sí yẹ́wọ̀ pẹ̀lẹ́ ní tí báwọn ná sójú ọ̀nà kúrá ní. gbogbo dúkìá tí yẹn bá ní àlàáfíà dúkìá rẹ̀ ló wà. àwòrán ìlú dá wọn ní o alẹ́ àdúgbò àìlá ti dára ti. تهديهم من عذاب أليم تؤمنون بالله ورسوله هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب عليم من عذاب أليم تؤمنون بالله تؤمنون بالله واليوم الآخر تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله ìmọ̀ àìsíkí dàmídàmú sí ni. وتجاهدون في سبيل الله bí wọ́n ti ṣe wá sí àìsíkí ló pẹ̀lú àti ìmọ̀. إن شاء الله قام بالرزق والعلم. أكرمكم الله الكريم. èyí ni mo fi sọ̀rọ̀ ó lè tó jẹ́. mùsùlùmí kan kọ́ sí lóra ọlọ́run lóra fún mi. تجاهدون وتجاهدون في سبيل الله. bá ti àìsíkí gbígbọ́ ṣíṣe wá sí òní lọ́mú. òní lọ́mú. à ń ṣe wá sí fáànù lọ ní bọ̀ wá epo lánà jẹ. وتجاهدون في سبيل الله. bàbá ní fáànù owó ti ṣe wá léṣe. بأموالكم bàbá ní jẹnẹrétọ̀ àlẹ́rẹ́kọ̀ dà sínú ẹ̀. بأموالكم nínú dúkìá rẹ̀ lówó wà á تشكرون ذلك خير لكم إن كنتم تعلمون.
nínú dúkìá rẹ̀ àlàáfíà rẹ̀ wà. Ó gbé àlàáfíà rẹ̀ lọ mọ́sálásí lọ kírun, owó tí ń ta sẹ́sìn náà. Bí àwọn àyíkọ́ àgùntì kan. Ó gbé àlàáfíà rẹ̀ lọ sí ibi owó ọgbọ́wà sí, ó ti ń jagun sójú ọ̀nà tẹ́lẹ̀ ọ̀hún tọ́. Bí àwọn àyíkọ́ wà àgùntì kan. Láyìíkọ́ sẹ́yìn yàkọ́. إن كنتم تعلمون. وما لي من أين اكتسبه وفيما أنفقه. Ibi o ti rówó ó ṣe ṣírò rẹ̀, bó ṣe ná ó ṣe ṣírò rẹ̀, Ànábì sọ àdìsí kan. Ètò fún wa ní àǹfààní ẹlẹ́kẹta ìwé pé ó bá lè mójútó pàápàá sí ọ̀rọ̀. Ànábì ní tabi'i sayyi'ata al-hasanata tamhuha, muttafaqun alayh. ذلك خير لكم إن كنتم تعلمون. Ó ní fi dáadáa tẹ̀lé àbúrò tó bá ṣe kò ní rìn láyé bóyá máa ní. Èmi náà ní mímọ kò sí ìwọ náà ní tiẹ̀. Àwọn sí òní ni a kù sí ìgbà sábàlẹ̀ ọ̀tá rẹ̀. Yóò ní tiẹ̀. Òyìnbó ló máa ń lọ yàgbé adébó owó tó ga. ذلك خير لكم إن كنتم تعلمون. Ìtàbí ìsẹ́yìn àtàlà hasanata tamhuha. Fi dáadáa tẹ̀lé àbúrò tó bá ṣe kí dáadáa yìí lè pàdé náà rẹ̀. كل بني آدم خطاء وخير الخطائين التوابون. Dọ́tọ̀ ọ̀dà yìí ó dá wa mọ́ ẹ̀ṣẹ̀ ni. Bí ìbá jẹ́ bẹ́ẹ̀ kí ló máa tẹ̀lé alámọ̀ kú lọ́gbà jẹ́ ní. ذلك خير لكم Bọ́lá àwọn tẹ̀lé àgbẹ̀ ìyàwó ẹ̀ ló kó máa. إن كنتم تعلمون. Bẹ́ẹ̀ni. ذلك خير لكم إن كنتم تعلمون. Àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ní náà lè nàmbà Hawa'a inda Adam fil jannati. Làkàtọ̀ àti al-mar'atu inda zawjiha. Tí ìbá sọ náà ẹ̀ṣẹ̀ tí àwa wò ṣe tó fi kó bá tẹ́lẹ̀ Ádámà tí wọ́n fi wá sáyé ni obìnrin kan ò bá má ti láṣìṣe lọ́kọ̀ọ́. Táyọ̀ fi parẹ́. Àmọ́ nítorí pé wọ́n dá wa nítorí ẹ̀ṣẹ̀ wọ́n sì dá wa nítorí káwa tó gbà ẹ̀ṣẹ̀. وما كان هذا القرآن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتوفير الكتاب لا ريب فيه من رب العالمين. وأنت فدري فيما أبلاه وأنت فدري بما أولاه. Wọ́n bèrè lára nípa ara rẹ̀ bóòlù ti bá ara rẹ̀ sí. Ara rẹ̀ tó dọ́mọ o lè fò kéde gbàgbẹ́ wá. O wá lò títí ara náà wá di kùjẹkùjẹ. O wá kú. O dọ̀lẹ́ kò lè ṣe kankan mọ́ bóòlù ti lò sí. Sára Kùránì ni àbára kébé ni. وما كان هذا القرآن Bẹ́ẹ̀ni. يفترى من دون الله Bẹ́ẹ̀ni. ولكن تصديق الذي بين يديه. وأعظم صديق هو القرآن الكريم. Ọ̀rẹ́ tó dàgbà láyé tọ́lù ìyẹn lè ní tí ó gbádùn ayé tí ó gbádùn sáré tí ó gbádùn àlùkìyà náà náà Al-Qur'an. Bó o bá ti nínú ayé rẹ̀ ò lọ́rẹ̀ rẹ̀. Imam Shafi'i. Ó ní òun béèrè lọ́wọ́ àwọn èèyàn kan. Sa'altu an-nasa an khilli wa fiyyi. سعيد الناس عن خير وفجر. أكرمكم الله. Wọ́n rẹ̀ bí lọ́wọ́ èèyàn. Mo lọ lẹ́tọ́ dá wa. Bọ́lá ẹ̀ tó dá wa, wọ́n fúnra rẹ̀ gbéra ẹjọ́ tó ti ń bá ẹjọ́ ẹjọ́ tó oró rẹ̀ tó dá yìí. Ní bọ́lá ẹ̀ tó dá wa, táyà Al-Qur'an. Máa kà á, má bàa Al-Qur'an nílé.
wọ́n náà máa ṣe tààjù ní máa ṣàìsùn pẹ̀lú Al-Qur'ani wọ́n ti ọlọ́run ọba tó dá wa. وما كان القرآن wọ́n ní Al-Qur'ani dárí yẹn. أن يفترى من دون الله bẹ́ẹ̀ni ولكن تصديق الذي بين يديه